máa lọ sí abala ti ìbéèrè àti ìdáhùn gẹ́gẹ́ bá ti máa ń ṣe lórí ètò yìí ẹ ti mọ̀ ẹ láǹfààní àti pè wá wọlé tẹ́ ẹ bá ti pè ẹ béèrè béèrè tẹ́ ẹ bá ní bẹ́ẹ̀ bá ní béèrè àwọn béèrè lọ́yìn ẹ sì fi ẹ̀bùn ṣe ìfàjẹ àwọn nọ́mbà tó wọnú òkúlu yìí ò tí ì yí padà gẹ́gẹ́ bí ìṣe wa 0813 299 2611 081 32 99 26 11 tàbí 070 000 1049 070 00 1049 àwọn nọ́mbà tí wọ́n ní òkúlò ní ẹ̀ sàwọn ọ̀lẹ́ ground to lie. Sala. orúkọ yín àti ibolẹ tí ń pè wá o. Amadu ní látẹ̀pẹ́. apá àbólẹ́pẹ́. Agric. ẹ̀yin ni first call àwọn lórí ètò yìí lónìí. ṣé ká fún yín ní béèrè ní àbí ẹni béèrè tẹ́ fẹ́ bí wá. Ẹ fún wa ní béèrè. inshallah bí kúdúrọ̀tì láì tí èèyàn bá ń kírun bóyá ẹwà ń bì kan ẹwà ń kíjẹ̀mọ́ ìmáàmù wa sálámọ̀ tán gbàtẹ́ sálámọ̀ tán wọ́n bá tún ṣẹ̀ṣẹ̀ tún jókòó àtàyà ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣẹ̀ tún wá sálámọ̀ kí ni irú ìṣẹ̀lẹ̀ tẹ́ lè sọ pé ó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. kọ̀bùlí ló ṣẹlẹ̀ Allahu Akbar kọ̀bùlí ló ṣẹlẹ̀ Allahu Akbar kẹ̀míra ẹ máa bẹ́ẹ̀ tó yìí bàbá bòní. lẹ́yìn tí mọ́mù ti sálámà wọ́n wá lọ forí kanlẹ̀ mí bàdí nìyẹn irun yẹn lé ní tọ́ba lé ni wọ́n forí kanlẹ̀ lẹ́yìn sálámà tọ́ba dí òun ni wọ́n forí kanlẹ̀ kan tó sálámà bàdí ni irun lé ní o. sàlámù alaykum rahmatulah. orúkọ yìí àti bọ́lá ti ń pè wá o. Abdulsalam látẹ̀pẹ́. Abdulsalam látàkọ abolẹ́pẹ́. Ní Odògbọ̀n ilé. ibùdó pé. Odògbọ̀n ilé. Odògbọ̀n ilé. ta ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pèrún ẹ̀jẹ̀ ń fún yín lọ́rìn jò ọmọlẹ̀ adúláwọ̀ ní tọ̀hún ẹni tó kọ́kọ́ pé Allahu Akbar Allahu Akbar ashhadu ó ti yá. Sá. ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ pè bóyá ẹ lọ pèrún fún afẹ́ kírun. Lèmọ́mù ni. Lèmọ́mù Allahu Akbar Lèmọ́mù Ẹ̀pẹ́ àbí tìjẹ̀bú Òde wọ́n ti lọ sàwọn ẹ̀ka ti láì sàwọn ẹ̀ka ti láì. orúkọ yín àti bọ̀dẹ̀ tí ń pè wá. Rọ̀kíbá láti Ìráyè. Rọ̀kíbá láti Ìráyè ṣé ká fún yín ní béèrè. Bẹ́ẹ̀ni. ń bẹ́ẹ̀ mọ̀ pé òrùn wákàtí 5 là ń kí lójoojúmọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bọ́lọ̀ sí pa á láṣẹ. Bẹ́ẹ̀ni. irú kan wà tí ò sí náfìlà lẹ́yìn ẹ̀ mọ́ nínú àwọn ìrun wákàtí 5 yẹn èwo nínú àwọn ìrun yẹn ni. Ìrun Asri. Asri Allahu Akbar kí ni nọ́mbà méjì tó gbẹ̀yìn nọ́mbà yín. 08. 08 nọ́mbà okay 0708 that's good 0708 inshallah ẹ pè nọ́mbà wa lẹ́yìn tá a bá ti kúrò lórí ètò yìí jazakumullahu khairan ẹ ṣeun sàwọn ẹ̀ka tó láì sàwọn ẹ̀ka tó láì sàwọn ẹ̀ka. Aleykum salaam. orúkọ yín àti bọ̀dẹ̀ tí kìíní ẹ bá kúrò ní rédíò yín díẹ̀ ẹ bá kúrò ní rédíò yín kí lẹ pé. Olúwakẹ́mi látẹ̀pẹ́. Olúwakẹ́mi látẹ̀pẹ́. Bẹ́ẹ̀ni sà. Màámi anábìwá Muhammad sallallahu alaihi wasallam. Ṣé bẹ́ẹ̀ mo yẹ ọmọ tánà bíi bí. ẹ jẹ́ àti wẹ̀lú mi ń bẹ̀ yẹn àwa pé àníkẹ́ màmá pe nọ́mbà fún wa ká tó lọ anyway màmá tẹ́ ẹ bá ń gbọ́ wa tẹ́ ẹ bá láǹfààní àti pè wá wọlé padà àbí kẹ́ ẹ pè wá lẹ́yìn ètò yìí á dá yín lóhùn pẹ̀lú ògbóná sàwọn ẹ̀ka tó láì. orúkọ yín àti bòrẹ̀ sí ń pè wá o. Abdulmajid láti Ìjẹ̀bú Òde. Abdulmajid. Majid. láti Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ni. ní ọjọ́ ọdún ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sànàbì tó bà òjíṣẹ́ Ọlọ́run nínú jẹ́ púpọ̀. ẹ wà pẹ̀lú mi. Mo wà pẹ̀lú yín. Ọlọ́run wá sọ àyà kan kalẹ̀ pé ìwà ànábì eléyìí ni màá fi dùn ẹ́ nú èmi ti gbàgbé ẹjọ́ ẹ rán mi létí sà. Allah hafa.
ìbéèrè yẹn tóbi púpọ̀ fún mi. Allahu akbar kabira, Allahu akbar kabira, Allahu akbar kabira, Allahu akbar kabira. Akbar. Baba. Ramadan today. Ramadan Musala. Fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ bá wa dáhùn béèrè. ọmọ ànábì kú ń jọ ọdún léyà lànàbí wa ń ṣe Allahu Akbar ẹ̀sán ṣe Allahu Akbar bíi méje lànàbí ṣe kó tó tẹ break kódà ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ní kúkúrú ọlọ́wà ní inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna sha'naka huwal abtar. Ẹ jẹ́ gba ìpè kan sí kó tó di gbàdágbé lórí ìpè. Assalamu alaikum tó láì. Assalamualaikum ẹbí TV center. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run ni. Mohammed Ibrahim ni látọ̀rẹ́gùn. Látọ̀rẹ́gùn. Wọlé lánàá bí ìsìlọ́wọ́ yín látàná o. Allah ẹ ti pè nìyẹn. Náà ti pè mí o. Bóyá ẹ béèrè ni. Ẹ wá bá wá béèrè kékeré kan. Kí máa yín wá béèrè kékeré. Àwọn ìrun tá à ń kí pọ̀ ṣùgbọ́n ìrun kan wà kò ní rùkú kò ní sùjúd tá a fi máa sálámọ̀ èwo náà àwọn ìrun ni mà. Mi ò gbọ́ yín dáadáa o. Mo ní àwọn ìrun tá à ń kí pọ̀ ìkan wà nínú wọn tí ò ní rùkú tí ò ní sùjúd tá a fi máa sálámọ̀. Nínú àwọn ìrun. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n máa ń kí tí wọ́n ò ní rùkú. Wọ́n ò tiẹ̀ ní sùjúd bẹ́ẹ̀ ni. Ìdí wọn kò tán kí sókù lára ni. Ìrun tán kí sókù lára kí wà ló kọ ẹ̀ mà. Irun tó ń kí sókù lára irun tó ń kí sókù lára inshallah bí kúrò ti la àwọn tá a ṣe síbẹ̀ ẹ ti gbìyànjú jazakumullahu bàbá ẹ máa bá wa lóhùn kan ẹ máa ṣàdúrà fún onígbọ̀wọ́ ètò yìí àti gbogbo àwọn tí wọ́n yìí tún máa darapọ̀ mọ́ ètò yìí kó tó di kó parí. àfihàn ọlọ́run bẹ lọ́hùn àfọlánàbí sallallahu alaihi wasallam bẹ lọ́hùn bàbá wa Ali gbogbo tí ń jẹ́ràn padà síbú ọlọ́mọ fi kàn yín o. Àmín. Sátọ̀dẹ̀ tẹ̀ dájọ́ ẹ̀sọ́ náà wọn ní padà fi gbogbo tẹ̀ ṣe sí sàrà yìí. Àmín. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin. Àǹtí Ganiya wà nínú ilé màmá wa MON bàbá ìfàyàbalẹ̀ gbogbo wọn ni wọ́n wá lónìí ẹbí wọn bá Sùmọ́lá Adédèjì bìtì integrity the icon lórúkọ ọ̀gá wa Alhaji Adétò Ìṣàdéṣọlá bá kíni láǹkì lórí ètò Ìpè-Olá wípé ó tún dìgbà mi salam aleikum. ẹ ṣàǹgbọ́ bó ṣe ń dún bó ṣe ń milẹ̀ Hot FM ó yàtọ̀ gan ni. Allahu akbar.